sùúrù náà kì í ṣe torí pé ẹ pè wọ́n pé ẹ̀fẹ́fẹ́ wọn ò wọ́n ti lọ kọ sí i. tó ẹ kábọ̀ sórí ètò wa ètò lábẹ́ òrùlé lónìí pẹ́pẹ́yọ pọ̀mọ́ ṣùgbọ́n ká tún tẹ̀síwájú orúkọ tèmi kò yí padà èmi ọmọ mọ́nímọ́ní ọmọ mọ̀yànmọ̀yàn èmi bá nìyẹn ò sílé àtàlà ń lọ èmi tí mo dára lé tí mo kára lé mo dọ́jà mo kérò ọjà èmi kan ní èmi kan lónìí èmi kan lánàá èmi kan títí ráyé bí ọba olódùmarè orúkọ tèmi ò yí padà ọmọ lálọ́ọ̀dù ní gbogbo àgbálá ayé tí ò yí padà àlejò tí mo gbé wá sórí ètò lónìí àlejò ńlá ni má fà wá sínú ìdánwò àlejò ńlá ni tí mo gbé wá sórí ètò lónìí àlejò tó máa sọ̀rọ̀ fún yín lẹ́yìn náà ẹ máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹ jọ ìyá wa ẹ bá mi sọ fún àwọn ará yín. orúkọ wa ni Yemighty. ẹ jọ iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe kẹfẹnu sọ fara alẹ́ kó má dàbí ẹni pé mò ń fo. ẹlòmíì ò mọ̀ túmọ̀ stitches yẹn iṣẹ́ aránṣọ ni aránṣọ ready to wear. ready to wear. ẹ jọ màá ní ìbéèrè kan torí ti àwọn tó wò wá nínú ilé ẹ jọ ṣé iṣẹ́ télọ̀ yìí ṣé ẹ̀yàn láàyò ni àbí ẹ kò mú láàrin méjì ọ̀nà bí ẹni pé ẹni tó fo primary 1 láti primary 1 sí bí primary 6 àbí láti JS1 sí SS3. àyàn láàyò ni. èèyàn láàyò. ẹ jọ̀ọ́ ṣé lè sọ díẹ̀ fún wa nínú àwọn iṣẹ́ tẹ́ ń ṣe àti pé kí lẹ ní fún àwọn aráalé àti pàápàá jùlọ àwọn oníbàárà yín tó ń wò wá bá ṣe ń sọ̀rọ̀ yìí. mo tún wá polówó iṣẹ́ mi náà ni mo dẹ̀ sì tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn oníbàárà mi gbogbo àwọn tó ti ń bá mi bọ̀ látọdún 2, 3, 4, 5 sẹ́yìn mo sì ní àwọn kọ́sítọ́mà kan tó jẹ́ ọdún 2, 3, 4, 5 sẹ́yìn àwa náà ta ti wà lẹ́nu iṣẹ́ náà ta ti dọ̀gá náà ilẹ̀ ti ta sí díẹ̀ bọ̀ mo fẹ́ fi àkókò yìí bí ìgboro ṣe le tó táwọn kọ̀ọ̀kan sì mú owó lápara wọn tó sì fi ń ṣiṣẹ́ àmọ́ yìn wọ́n ṣó ìdí yẹn pàtàkì ló ń gbé mi wá sórí ètò láti wá fọpẹ́ fún wọn. ìyá wa Yemighty sábẹ́sẹ̀ pé ẹ̀kan ẹjọ́ ẹ má bínú mo tún ní ìbéèrè kan ẹ sọ lẹ́ẹ̀kan ká tún wọrí afẹ́fẹ́ pé ẹ ní àwọn ẹ̀bùn kan fún àwọn oníbàárà yín àti pàápàá jùlọ àwọn tí ò jẹ́ oníbàárà yín tó ṣẹ̀fẹ̀ darapọ̀ mọ́ iléeṣẹ́ yín ẹ̀bùn lẹ ní fún wọn ẹ jọ̀ọ́. mo ní ẹ̀bùn fún wọn mi lè ráyè pín báyìí torí iṣẹ́ tó ti máa kúrò lórí ètò báyìí mo sì ń padà lọ ibi iṣẹ́ láti ṣiṣẹ́ bọ̀ ẹ mọ̀ pé olùkàǹkùn ní bó ṣe ṣiṣẹ́ sí bó ṣe ránṣọ yín sí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni o bó ṣe ń ṣiṣẹ́ sí náà láṣẹ a ní ètò tá a fẹ́ fún wọn. ẹ̀yin aráalé òun lẹ gbọ́ lẹ́nu ìyá wa Yemighty yẹn ó ní òun ní ká tún wọ orí ètò lẹ́ẹ̀kan ó sọ fún mi pé òun ní àwọn ẹ̀bùn pàtàkì kan tóun fẹ́ fún àwọn aráalé bíi aṣọ rírán aṣọ tá àti ìrán aṣọ gold aṣọ silver àti aṣọ tó ju aṣọ lọ pàápàá jùlọ ó sọ fún mi pé àwọn kan ti ní pé òun tún máa fún wọn láṣọ sí ṣé lóòótọ́ ni ẹ lè fún àwọn tó ti ní láṣọ. àwọn lè fún wọn láṣọ náà àpàtìbà ṣàṣìrí a sì fún àwọn kankan nìkan bọ a sì máa fún àwọn kan náà. ẹ jọ̀ọ́ ká tó tẹ̀síwájú ẹ bá mi dárúkọ ibi tí ṣọ́ọ̀bù yín wà iléeṣẹ́ yín wà nínú Ondo State tá a wà yìí pàápàá jùlọ lápúrẹ́. iléeṣẹ́ mi wà lápúrẹ́ ní ìsìnkàn tábà tán gba ọ̀yánrùbù wọlé. ìsìnkàn níbi ibẹ̀ yẹn ìsìnkàn ọ̀yánrùbù lẹ̀ tó wà ń sìnkàn ọ̀nà tó lọ Olúwarótìmí ẹ gbàbẹ̀ lọ Olúwarótìmí ó gbàbẹ̀ jáde sí Délé bread ó gbàbẹ̀ jáde sí mẹtálítì kan lá wọlé. mẹtálítì kan náà. bẹ́ẹ̀ ni tẹ́ bá ti béèrè pé ẹ̀ ń béèrè Yemighty tó ń gẹrun télọ̀. Yemighty télọ̀. èyàn méjì ò kí ń jásà. tó ń gẹrun. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá wa yìí. opposite Moscow lákùrẹ́ ta wà yìí. takata fún. ẹ̀yin tẹ́ bá ń wọ̀ wá lórí ìpele afẹ́fẹ́ wa yìí kí ìyá tún pe nọ́mbà ẹ̀ síta ẹ kọ àdírẹ́sì yẹn kalẹ̀ ó ní lákùrẹ́ ta wà yìí ní ẹ̀yìn ìsìnkàn ọ̀yárùbulẹ̀ ó jẹ́rìí pé gbogbo ilẹ̀ mọ̀ bẹ̀ ní opposite Moscow opposite. tẹ bá ti dé ṣọ́ọ̀ṣì ẹ bá ní ẹni ṣọ́ọ̀ṣì Muzozo Adekola church Adekola tẹ bá ṣàtidé junction yẹn wọ́n mọ̀ mí. ok ká tún tẹ̀síwájú ká má bàa padà sẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ sáré pe nọ́mbà yín fún àwọn aráalé ká tún wọ orí nǹkan tá a fẹ́ wá ṣe gangan. WhatsApp nọ́mbà mi ní
081 081 02 02 05 05 95 95 05 05 ẹ pè lẹ́ẹ̀kan sí 081 02 02 05 05 95 95 05 05 ẹ jọ̀ọ́ ẹ kọ́kalẹ̀ kì í ṣe torí pé kẹ́ pè pé ẹ ní sùúrù náà kì í ṣe torí pé ẹ pè wọ́n pé ẹ fẹ́fẹ́ wọn o ó ti lọ́kàn sílé o ẹ jọ̀ọ́ ẹ pè wọ́n lórí business àti pé bí ẹ fẹ́ láṣọ tẹ́ fẹ́ rán ẹ fẹ́ láṣọ tẹ́ fẹ́ gbà ẹ fẹ́ láṣọ tẹ́ fẹ́ lọ àti ẹ fẹ́ láṣọ tẹ́ fẹ́ tà ẹnu mi àgò ẹ má yẹ kí n sì sọ ẹ bá mi pé èkejì fáwọn aráalé 081 081 58 58 86 86 37 37 09 09 Glo number wọn ló pè jáde ẹ tún pè lẹ́ẹ̀kan sí ẹ máa kọ́ kalẹ̀ o 081 58 58 86 86 37 37 09 09 mo lérò pé ti kọ́ kalẹ̀ ok ìyá wa kí ni ẹ̀bùn wo lẹ ní fún àwọn pàtàkì jùlọ nínú àwọn oníbàárà yín àti ṣẹlẹ̀ dárúkọ péréje fún wa or maybe because of security reason àdẹ́sọ̀ yìí lórí ètò nítorí security reason ẹ jọ̀ọ́. mo ní ẹ̀bùn pàtàkì tí mo fẹ́ fún olúkàǹkù mo ti sọ ṣáájú bólúkàǹkù ṣe ṣiṣẹ́ sí lẹ́bù rẹ̀ àṣẹ wá sí ṣé mo pa àwọn kan wà wọ́n kò sí. ẹ sì mọ padà fún èèyàn ní fíríjì o. lágbára Ọlọ́run mú wa débẹ̀ kò sí oye tó lè fi ránṣọ àwọn kan wà kẹ̀dẹ̀rẹ́kẹ̀ wọ́n sọ pé 5,000 ni mo ní so ṣé mo pé ẹ̀bùn tí wọ́n yàtọ̀ sẹ́ni tó fi. ṣé àti èèyàn tó ránṣọ 50,000 lọ́wọ́ yín rí ni. ó wà dáadáa ó ju bẹ́ẹ̀ gan lọ so orú àwọn yẹn ẹ̀bùn wọn máa di pàtàkì á di ńlá so a máa fún wọn lẹ́bùn mo lè dárúkọ torí gbogbo wọn ni àtẹni tó rán ńlá àtẹni tó rán kékeré gbogbo wọn ni mo yẹ sí gbogbo wọn ni mo ṣàpọ́nlé ẹ̀ torí ẹnìkan torí ọ̀la ẹni tí ó sì ṣe kékeré lẹ́ni ó lè ṣe ńlá lọ́la so gbogbo wọn ni mo ṣàpọ́nlé ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe lọ́dún ó jọ mí lójú bí gbogbo nǹkan ti di gógógógó nínú Nàìjíríà tó wọ́n sì ń tọwọ́ ṣàpò wọ́n sì mọ́wọ́ kalẹ̀ wọ́n sì ṣiṣẹ́ pẹ̀lú Yemighty so mo fi ọpẹ́ wá ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é o pé wọ́n ń gbọ́ngàn báyìí nínú ilé wọ́n ń gbọ́ òfin tó dúpẹ́ pé wọ́n ṣe é o iná ò ní tán lọ́wọ́ wọn o wọn ò ní ṣiṣẹ́ ṣe àwọn náà ò ní ṣìrìn iṣẹ́ tí wọn náà máa tẹ̀síwájú o ọ̀nà wọn náà á máa là o gbogbo àdáwọ́lé wọn lórúkọ Jésù á máa yọrí sí rere gbogbo èèyàn tó ti ń wọnú Yemighty tó ń wọnú ṣọ́ọ̀bù ẹ̀ tó ń bá ń da iṣẹ́ papọ̀ iṣẹ́ méjì mẹ́ta ẹyọ kan tó ń bá ń dapọ̀ tó ń fún mi lówó oúnjẹ tí ò jẹ́ kébi àárọ̀ ọ̀rọ̀ ibi alẹ́ pa mí àwọn náà ebi àárọ̀ ibi alẹ́ ò ní pa wọ́n o wọn ò ní táwọ́ náà o wọn ò ní tọrọ jẹ o àṣírí wọn náà máa bo aṣọ yìí wọn ò ní fàya o ẹ bá mi dúpẹ́ fún wọn. àmín àṣẹ Èdùmàrè ká má pọ̀rọ̀ ògùn ìyá wa ní ká dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹ ṣe o ibi tẹ́ ti ń mówó àgbà náà ò ní wọbẹ̀ o. mo sì fẹ́ kí wọn fún happy new year. ẹ sáré kí wọn fún happy new year. mo kí gbogbo ẹ̀yin kọ́sítọ́mọ̀ ti Yemighty pátápátá nílé lóko nírìn àjò níbikíbi tẹ́tí ń gbọ́ mi àwọn oníbàárà mo kí yín pé happy new year o ọdún 2025 ó máa dára fún yín o èmi pàápàá tàwátàwá lórí ètò ọdún 2025 á yẹ wá sí rere o ọdún 2025 gbogbo nǹkan tá lẹ́nu 2024 tí ò tẹ̀ wá lọ́wọ́ ọdún 2025 ló máa tẹ̀ wá lọ́wọ́ o àjọríta jẹ́ ṣe o ẹ ṣe o happy new year. ẹ ṣe ẹ̀yin aráalé àníri ju báyìí lọ lórí ètò tòní nítorí wọ́n ní ṣókí lọ́bẹ̀ òkè oyè yín. orúkọ tèmi náà ò yí padà orúkọ ètò wa gan ò yí padà ètò lábẹ́ òrùlé lọ́jọ́ mẹ́jọ la máa mú wá fún yín lórí ìkànnì yìí orúkọ tèmi ò yí padà èmi ọmọ kúnákùnà bádìyẹ òkú àtàlà ń lọ èmi ọmọ alẹ́ èmi tí mo wá ra ọjà tí mo kára ọjà mo dára lé mo kára lé bàbá mi mà nílé o tí fi sọra mi ní ọmọ landlord kò easy o ẹ jọ̀ọ́ àníri ju báyìí lọ lórí ètò yìí mo wá fi àkókò yìí kí àwọn onídùúró mi àti àwọn olùwòran mi àti àwọn fọ́ǹsì mi jákèjádò pé ọdún tá wà yìí ó máa jọ́dún ayọ̀ fún wa o bẹ́sẹ̀ bá ń ṣe báyìí ẹ máa mú ní ṣe àṣetì lágbára Èdùmàrè ẹ máa rí ná ẹ máa rí lò ẹ máa rí ṣe ibi tẹ́ ti ń mówó tẹ́ ti ń wo àwòrán wa owó yẹn ò ní tán níbi bẹ́ẹ̀ o happy new year fún gbogbo ilé ìyá wa ẹ ṣé o iléeṣẹ́ náà máa gbèrú sí o àṣẹ Èdùmàrè lọ fi ẹnu pọ̀ wá débi